Africa Content TV. Oṣù Àlàmú ọmọ Alábí bàbá Oyinda ọmọ bàbá Oyinda bàbá Nọ̀fì ọmọ bàbá Àsí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àti oṣù ọmọ mi làbá ká tó ṣe dára. Òní tó sí ẹ̀ o tún máa lọ síwájú ni. Àwa náà kúnlé náà àgbàkàlà bí a ṣe wá. A ò ní dúró. Ọlọ́run bá rí dá a máa sẹ́yìn. A máa lọ wájú ní kúnlé náà àgbàkàlà bí ọlọ́lá ọlọ́run yí wá. Amínayá láò. Amen. Àṣẹ. Ẹyin náà tẹ́jọ́ mọ́ wàhálà bí bá a sọ à. Wọ́n ní kí wá bú yín o, aláàbò ẹ̀fẹ̀ wọn ní fi yín kó wá pàṣẹ. Ṣé wàá rẹ wo? Pàṣẹ gbọ́ra, thank you. Ẹ wọ̀ mí lára ẹgbẹ́ ọ̀gbọ́n ní lọ́wọ́. Mo kì í bọ̀ ìbátan àgbẹ̀ mú sí. Ṣáàbà máa ń kọ̀ ara. Gbogbo àlà ẹgbẹ́ ìpínlẹ̀ àgbàgbà yàrá òbí àhá ìyálò ṣe gbogbo ẹ̀ ìyálò ní 100% láṣọ ní ẹjẹ́ àkíwọ̀n àmọ́ o ẹjẹ́ àkáwọn ìyá àlá bí láwọn ọ̀gá ẹ̀ka ìgbàwà àdúgbò ṣó pé wọ́n ti ẹ̀ṣẹ́ ìwọ̀n ajé rẹ̀ ìyẹn tó lọ́tọ̀. Lẹ́yìn tí wọ́n ṣẹ́yìn láti wá tí wọ́n gbọ́jà lébọ̀ gbogbo ẹ̀. Ọmọ wáyé wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ mọ́lẹ́ lábàkàmì àgbàdo ẹ̀ lọ. 1 month, 3 months, 6 months, ọmọ tàkà sí 1 year. Wọ́n ṣe ọjọ́ ìbí ìfọ̀nàbí ojú rẹ̀. Àwọn tọ́lọ́run bá kẹ́ ẹ̀ tọ́lọ́run bá bá gbàdúrà àwọn bá ṣe é wọ́n á ṣe ọ̀dọ́ bí wọ́n yẹ ẹ̀fọ́ mọ́. Àwọn sọ lágbára ẹ̀ wọ́n á gbàdúrà fún pé àdàgbà o. Àdúrà òbí lórí ọmọ ṣe kókó. Àdúrà òbí lórí ọmọ ó ṣe kókó. Òun tó bá ní kọ́mọ ẹ̀ ó dà lọ́mọ ẹ̀ dà láàrin àgbàyàlà bí ó tàbẹ́. Òun tó bá fẹ̀nu ẹsẹ̀ jáde pé kọ́mọ ẹ̀ ó dà. Òun tó bá fẹ́ kọ́mọ ẹ̀ ó rí. Òun tó bá ti fẹnu sọ. Tẹ̀lé ọba máa fàṣẹ sí. Àwọn áńgẹ́lì máa fàṣẹ sí. Torí wọn ló ṣe wàhálà. Lọ́jọ́ tó ń fi ilé àgbàyàlà bí ajíwá. Àtàrà kò sọ pé ìlú mi yẹ láàbàdà tó bá fi ṣe pé. Ìbẹ̀ mo pé ẹsímọ̀ṣù ẹ̀sọ́ làbíà. Àkàkà tó tó wọ́n lọ pé yóò bá ń ṣá abẹ́rẹ́ ìlú gbàjáde yóò bá ṣe bí mo tẹ̀sẹ̀ ní lórí ọ̀la bí ó ẹ̀fẹ̀ náà bàbá o. Ìgbòho tí wọ́n sọ yìí kò ní ṣe bẹ́ẹ̀ wò lọ. Ẹ̀yin àbúrò àwọn yíwá ẹ má jẹ́ aṣọ ìfẹ́ ẹ̀mọ́ òkè lọ. Dípò omi lórí ọmọ làbà kò kì í ṣe rẹ̀. Babaláwo tí àwẹ̀ afa tí àwẹ̀ wòlíì tí àwẹ̀ wọ́n ti wọ́n lábàáká lọ́gbọ́gbọ́. Wọ́n ṣe 1 year, wọ́n ṣe 2, wọ́n ṣe 3 years birthday, wọ́n ṣe 5, wọ́n ṣe 10, kẹ̀kẹ́rẹ́ ọmọ dàgbà. Ibà wa ṣe é ṣe ìbá. 15, 20, 25, 30. Ọmọ òkú, ọmọ kàkà 35, 40, 45, 50. Bàṣẹ 55, 60. Wait till the grandma, wait till the grandpa, lágbàá kàdé ìpayẹ̀wò.
65, 70, 75, 85, 90. Ibẹ̀ lára yìí, ibà sí orí ìṣẹ̀lẹ̀ ọ̀gá. Táà bá pé 70, táà pé 80, táà pé 90. Táwọn ọmọ wa ní wọ́n tọ́nà ṣe ọjọ́ ìdínkù àwọn òkúlé. Wọ́n fi dùn wá lórí yíwẹ́. Torí àbíwọ̀ alálùbáríkà. Àwọn ọmọ náà pé 80, náà pé 90. Àwọn ọmọ wọn ò tó tọ́. Lẹ́yìn tó ń ṣe ọjọ́ ìdínkù àwọn òyìnbó. Ìwọ̀n tọ́nà bá bá kẹ́. Tó láwọn ọmọ ọ̀dọ́ tó tọ́. Wọ́n lè ṣọjọ́ ìdínkù ẹ̀pà tó gbà pé ìdùnnú. Wọ́n fún ẹ kí wọ́n ọ̀rọ̀ àlàáfù ẹsẹ̀ òyìnbó. Ìdùnnú náà, ó máa bá iná jẹ́ ògbójú báyìí lọ́wọ́ àṣọ. Àlàáfù ẹsẹ̀ àbá ọ̀gá ọ̀bí. Èèyàn mú màmá àbí àbí ẹjọ́. Àbí ẹjọ́. Happy birthday to you.